Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo wa o. A kú ọjọ́ méjì mẹ́ta. A dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí. Orúkọ ti tèmi ni ọmọ Gíẹ̀sí tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sí Herbal and Cosmetics Production. Mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sí TV níbi tí a ti ń ṣe àgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tó ti sọnù. Ó ṣe mí náà rí o. Ó ṣe mí rí torí pé gbogbo àwọn nǹkan tí mo bá ń gbà yẹn mo kó gbogbo ẹ̀ ní wíì tí mo ní ta ni ó lo gbogbo eléyìí. Ó ṣe mí rí o. So àwọn nǹkan yìí ni à ń ṣe àgbélárugẹ. Àwọn agbára kọ̀ọ̀kan wà ní ilẹ̀ Yorùbá tí àwọn bàbá wa ń lò tá a ti gbọ́ ìròyìn nípa ẹ̀ tàbí tí wọ́n ti lò lójú wa rí. Ta wá rò pé àwọn agbára ìbóyá kò sí mọ́ tí ó ti fẹ́ sọnù. Ǹjẹ́ kí ni ẹ̀yin mọ̀ tó fẹ́ mú sọnù? Kò sí nǹkan míì o, ìwà wa. Bàbá ẹlòmíì tó bá bá igi sọ̀rọ̀ á wọnú igi láti lọ ṣèpàdé ní bàbá tó bí ẹlòmíì. Bàbá ẹlòmíì ló ń ṣèpàdé nínú omi. Bẹ́ẹ̀ ni níbi tí agbára dé. Bàbá ẹlòmíì ó lè sọ̀rọ̀ ẹ̀ di kìnìún, ó lè sọ̀rọ̀ ẹ̀ dòkúta tí ó sì tún déèyàn padà. Ṣùgbọ́n látàrí àwọn ìwà ọwọ́ wa, àwọn ìwà burúkú ọwọ́ wa, àwọn jàgídíjàgan ọwọ́ wa kò jẹ́ kí wọ́n lè fi àwọn nǹkan yìí lẹ̀ fún wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ni wọ́n ti gbé àwọn nǹkan yìí lọ sọ́run. Ṣùgbọ́n mo fi ń dá yín lójú pé kò sí agbára ilẹ̀ Yorùbá tó wà ńgbà náà tí ò sí ní ìsinyìí o. Àwọn tí wọ́n sì mọ̀ nípa ẹ̀ sì wà. Ìdí nìyí tí ọmọ Gíẹ̀sí àti àwọn ikọ̀ rẹ̀ tí wọ́n máa ń ṣe àbẹ̀wò káàkiri sí ọ̀dọ̀ àwọn tí wọ́n bá gbọ́ wípé irú agbára báyìí ó wà ní ọ̀dọ̀ ẹni báyìí. A tọpinpin lọ síbẹ̀ láti má jẹ́ kí irú àwọn agbára yìí kó parun, nítorí pé ọjọ́ kan sì ń bọ̀ o tí àwọn agbára yìí tí ó padà wúlò fún wa. Nínú àwọn agbára ilẹ̀ Yorùbá, mo mọ̀ mú kinní kan wá lónìí. Kí ni nǹkan tí mo mú wá lónìí? Àṣẹ ni o. Tí wọ́n bá gbéyàn ní nǹkan, a máa ń lò ó láti fi ṣépèlé ẹni tó gbé wa ní nǹkan. Bẹ́ẹ̀ ni. A máa ń lò ó láti fi ṣépèlé ẹni tó gbé wa ní nǹkan. Wọ́n ń lò ó fún nǹkan míì o. Kódà àwọn fi ń bóbìnrin sùn. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Ṣùgbọ́n ìdí pàtàkì tèmi ṣe fi sílẹ̀ lénìí, tí mo ṣe fẹ́ fi sílẹ̀ òun náà ni pé tí ẹ bá wọnú kọ́mẹ́ǹtì tí ń lọ pé àwọn nǹkan tó jẹ́ pé téèyàn lè fi dáàbò bo dúkìá èèyàn, Ọlọ́run nìkan ni ọba aláàbò. Ṣùgbọ́n Ọlọ́run ó fi àwọn kinní yìí sí ó pín káàkiri pé ẹ tún lè lo nǹkan báyìí, ẹ lè lo nǹkan báyìí. Ọlọ́run má ṣẹ̀rù wa lẹ́rù olè. Mo máa ń sọ nǹkan kan tí ó bá ṣẹlẹ̀ kò sí kó má ṣẹlẹ̀ o. Ṣùgbọ́n tí ebi asáàrì ibi tí wọ́n ti lọ jalè tó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbálẹ̀, ó wà nílẹ̀ Yorùbá o. Bẹ́ẹ̀ ni, ara ẹni tó gbéyàn ní nǹkan, tó gbé wọn ní nǹkan tó yẹ kí ìgbà tó jí nǹkan yẹn wọ́n mú ń tọ̀hún, wọ́n sì ta láṣẹ, wọ́n ta ní nǹkan. Ẹ pé jọ́nà gangan ńlọ́wọ́ tẹ̀, jọ́nà gangan ni wọ́n pa ẹni yẹn. Ó depend lérí irú ìpè tí wọ́n ta. So nítorí náà nǹkan wà ní ilẹ̀ Yorùbá. Wàláì, mo gbóṣù bàràbàtà fún àwọn bàbá wa ní ilẹ̀ Yorùbá nítorí pé agbára ń bẹ nílẹ̀ Yorùbá. Ẹni tó bá ní pé kò sóògùn, ó ti kú, wọn ò tí ì gbé sí ni. Mo sì máa ń sọ, Bíbélì gangan sọ pé ká máa gbàdúrà láì sinmi. Ó túmọ̀ sí pé ẹ máa ṣe ìgbìyànjú láì sinmi. Mo ṣe kan, ó kù díẹ̀ káàtó, mi wàá ṣe mọ́, àánú ẹ̀ ṣe mí. Àwọn tó lọ ń bá wọn tí wọ́n ń bọ́ ṣéun, ǹjẹ́ wọ́n mọ̀ pé ẹlòmíì nínú wọn tó bá jí lójúmọ́, pé ó jí láàárọ̀, ó fẹ́ ṣe àdúrà
lẹ́yìn ìgbà tó bá ké pe Ọlọ́run ẹ̀ tán ó wá fẹ́ ṣe ó fẹ́ lo ìgbìyànjú àwọn ìgbìyànjú tó nínú ilé ẹlòmíín lo bí oríṣi 10 ẹlòmíín lo bí oríṣi 20 bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ lọ ṣe bí oríṣi 4 tí ó bù papọ̀ tí ó fi wẹ̀ ọ̀tọ̀ ni àwọn ẹ̀tù tí ó dàjẹ́ ọ̀tọ̀ nílé tí ó fi para ọ̀tọ̀ ní lọ́fíńdà tí ó lò ìwọ wá ṣẹyọ kan ó wá ń wò pé ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó wá sọ pé ò ṣe mọ́ àánú ẹ̀ ṣe mí a mọ̀ gbìyànjú lọ ní o a lè sọ pé torí pa jẹun lánàá àwa ní jẹun lónìí àwa jẹun láàárọ̀ àní jẹun lọ́sàn-án òwe lọ́lọ́run fi gbogbo àwọn nǹkan yìí pa fún wa o òwe lọ́lọ́run fi pa fún wa pé ẹ má dáwọ́ gbìyànjú dúró sòfà tó bá ti ń wò pé bí o ṣe ń lọ èyí ó mọ̀ sọ pé kò yí sí èyí ó mọ̀ gbìyànjú lọ́tún lósì ṣe léyìí yóò mọ̀ ní kò sí ó sì mọ̀ gbé nǹkan rere sí àbí tí Kẹ́hìndé lòun wò pé kò kú lóhun kankan gbogbo nǹkan sì ń dùn gbogbo ẹ̀ ń lọ déédéé fún àánú ẹ̀ ò ṣe mí mo ti sọ nínú àwọn fídíò mi pé ọ̀nà tí kálukú ó tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o bàbá ẹlòmíì ti ra oko ó ti sánko ó ti kọbè ó ti gbin nǹkan sínú oko fún kí bàbá máa kéré rẹ̀ báyìí ni bàbá lọ so ọmọ ni yóò kàn máa kéré ni irú wọn lè mọ́jọ ọmọ ọdún 15 lọ tí owó ti máa dé tí gbogbo ẹ̀ ó ti máa dé gbogbo nǹkan ìgbìyànjú kékeré báyìí ó ti já sówó ìwọ wà máa farawé wọn bàbá ẹlòmíì kàn ra oko ni ó kọbè kò tí ì gbin nǹkan kan sí irú wọn lè mọ́jọ ọmọ 20-25 years lọ tí burújí ó ti dé tọ́lá ó ti dé bàbá ẹlòmíì ra oko lásán ni kò tí ì ṣe nǹkan kan sán kọ̀kọ́bè kò sí gbá kò sáwó irú wọn gbìyànjú díẹ̀ ẹlòmíì sì rí bàbá wọn ò tiẹ̀ ṣe nǹkan kan kì í ṣe pé bóyá ogún tán fi sílẹ̀ ni mo mí o yóò ti yí àwọn olóyún làákàyè so pé lágbájá ṣebí kò ṣe kinní kan tó fi ń ṣe kinní kan tó fi ń ṣe gbọ́ àánú ẹ̀ ò ṣe mí ìwọ mọ̀ múra dáadáa torí pé ò mọ àsìkò tí ìgbìyànjú ẹ̀ tí ó papọ̀ mọ́ àsìkò tọ́lọ́run kọ mọ́ tí ó papọ̀ mọ́ kádàrá ẹ̀ níjọ́ tó o bá lo iṣẹ́ kan tí Ọlọ́run lo ẹnìkan bóyá ó kàn ṣiṣẹ́ fún ẹ ó wá papọ̀ mọ́ àsìkò ẹ ó fẹ́ lè sọ sóńtọ̀ ń di Ọlọ́run ǹjẹ́ wọ́n mọ àsìkò náà ìdí tí kálukú fi gbọ́dọ̀ múra nìyẹn tá a fi gbọ́dọ̀ dáwọ́ àdúrà gbígbà dúró ìgbìyànjú ṣíṣe a gbọ́dọ̀ dáwọ́ ẹ̀ dúró torí pé kò sẹ́ni tó mọ ìgbà àti àsìkò yẹn tó wá sọ fún ọ ìgbìyànjú yóò máa mú nǹkan wá ení tere èjì tere lásìkò tó yẹ kó dí kò ní dí tó bó ṣe yẹ kó ṣe dí so níjọ́ tó wá papọ̀ mọ́ kádàrá ẹ̀ lásìkò tí wọ́n kọ mọ́ ọ yẹn gan-an ká ní pé àsìkò tán kọ mọ́ ọ yẹn ó yẹ kó rí 1000 tó bá bọ́ sásìkò tó lo ìgbìyànjú ọmọ ìyá mi ó lè rí 10 million naira ó lè di nǹkan tó fi dìde tó sì ní wálẹ̀ mọ́ ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì mo tó máa ń sọ̀rọ̀ ẹni tí nǹkan ń dùn fún lọ́wọ́lọ́wọ́ kó múra dáadáa kó kún fún àdúrà kó mọ́ lọọlẹ̀ gbogbo ẹni tí nǹkan ń dùn fún lọ́wọ́ àpadà sí burúkú ò ní jẹ́ ti yín o àwa táwọn wojú Ọlọ́run Elédùmarè yóò yí ìgbà padà sí rere fún wa tọkọtìyàwó tí àárín wọn ń gún lọ́wọ́ tí àárín wọn ń dùn èèyàn ni o èèyàn ni wọ́n tí mo mí ní pé èèyàn lọkùnrin náà èèyàn lọ́kọ èèyàn ni ìyàwó ẹ mọ̀ bá mi ò ní obìnrin tóbìnrin bá kó mọ́ra ń bí wọ́n tù sílẹ̀ ń bẹ́ yẹn wọ́n tún mí èkó ó ní ìró wọn tán bá ti wọ́n tù ń bẹ̀ yẹn wọ́n tún mí èkó bọ́rọ̀ obìnrin ṣe rí nìyẹn bó ṣe ń wọ̀ ó ń wo ẹlòmíì njó gbà pé ìfẹ́ tó wà láàrin yín yẹn fi àdúrà kún lásìkò tó ń dùn má jẹ́ kó dìgbà tí ó bá di báyìí torí pé owó tó ná pé kó má di báyìí kò tó nǹkan tó ná tó bá di báyìí tán o bẹ́ẹ̀ ni mo sọ ó sì lè má ṣe é tún tò mọ́ ilé kálukú wo ní dàrú ilé yín ò ní dàrú ilé tèmi náà ò ní dàrú o lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo àwọn tí wọ́n sì ní ìpèníjà irú nǹkan báyìí Ọlọ́run Elédùmarè yóò bá mi dùn wọ́n nínú yóò bá mi so wọ́n pọ̀ torí pé níbi tí erin méjì bá ti jà koríko ló máa ń jìyà abẹ níbi tí tọkọtìyàwó tí kinní bá ti wà àwọn ọmọ ló máa ń forí fà Ọlọ́run Elédùmarè kó dákun kó ràn wá lọ́wọ́ kó jẹ́ káwọn ọmọ wa ṣoríire eléyìí tí mo wá mú wá lénìí mo kàn fi yẹn ṣe àyàbá lórí àwọn ọ̀rọ̀ tá a ti sọ síwájú eléyìí tí mo mú wá lénìí òun náà ni àṣẹ tí a lè fi ta ẹni tó bá jí nǹkan wa tá a lè fi ta lépè kì í sóò nìkan ló ṣiṣẹ́ fún o
tá a bá lò ẹ jẹ́ ká wà careful, ẹ jẹ́ ká ṣọ́ra. Ẹlòmíì lè ní mo ṣe fi sílẹ̀ iṣẹ́ tó le tó báyìí só yẹ kí n fi sílẹ̀ só yẹ kí n sì gbá pé bí mi fi sílẹ̀ ẹlòmíì ó fi sílẹ̀, tí n bá fi ilẹ̀ ẹlòmíì ó fi sílẹ̀. Ọlọ́run ó ṣàánú fún wa. Kí lẹ́ẹ̀ bá mi wá, ẹ má mujẹmujẹ, ẹ wà ọlọ́yún bẹ̀rẹ̀, ẹ wà aláǹgbá oko, ẹ wà. Ìmọ̀ bóyá ẹ gbọ́ mi, bóyá ẹ ń bá mi lọ, ẹ má bínú. Ọlọ́yún bẹ̀rẹ̀, aláǹgbá oko, mujẹmujẹ, àwa wá òwú akẹsẹ. Òwú akẹsẹ ṣe rí, ó yẹ ká pa àwọn kinní ká gba ẹ̀jẹ̀ rẹ̀ síbì kan ni, ṣùgbọ́n nígbà míì mo ti ra adìyẹ rí tí mo pa ẹ̀jẹ̀ kankan ò jáde lára ẹ̀, tí mo sì fẹ́ lu ẹ̀jẹ̀, wàláhì ẹ̀jẹ̀ ò jáde. Mo ra ológbò, mo pa á lu ẹ̀jẹ̀ ológbò láti fi po ọṣẹ, mo sì pa ológbò, ẹ̀jẹ̀ kan ò kán. Mo ń láti máa fi ọṣẹ nu gbogbo ṣé ológbò wà waste ni tí nǹkan kan ò jáde, ẹ̀jẹ̀ ò jáde ńbẹ̀. Àwa tá à ń bíìlì iṣẹ́ ká máa rò dáadáa nígbà míì. Iṣẹ́ tán ní pé ká fẹ́ ẹ̀jẹ̀ nǹkan kù. Àwọn kan wá sọ́dọ̀ mi lásìkò kan tó bá gbọ́ fídíò yìí, adìyẹ mẹ́ta àwọn mẹ́ta, ẹyọ kan péré ló lẹ́jẹ̀ lára. Wọ́n máa pa adìyẹ yẹn sínú omi ìwẹ̀ ni. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí wọ́n á gbọ́. Tán bá gbọ́ kán comment sábẹ́ kinní mi pé mo parọ́. Fúnra wọn náà lọ rà wá, mi ìfọwọ́ kàn. Fúnra wọn náà lọ sọ́jà náà lọ ra adìyẹ wá. Ká bá sọ pé torí ìṣẹ̀rọ̀ pé àwọn kan wà tá a máa ń dá ọgbọ́n mi wà tá a máa ń dá láwọn oníkinní tí wọ́n ó dá tó yẹ pé ẹ̀jẹ̀ kankan ò ní jáde lára kinní. Rárá o. Fúnra wọn náà rà wá. Adìyẹ titi ẹ rèé, ó yá mú kan nú àwọn adìyẹ tẹ́ rà wá, bọ́ sí bedroom kó wẹ̀, ó sì pa á, kò sí nǹkan kan bẹ̀, ó sì jáde wá bá mi pé mo ní kò possible. Ìkejì náà ẹnìkan péré ni ẹ̀jẹ̀ jáde lára adìyẹ. Ẹ dákun ká wá sọ pé iṣẹ́ tí ẹnìyẹn ò sí ń bẹ̀ tí wọ́n sí ń bẹ̀, tàbí tó yẹ pé mo ti bá wọn ra adìyẹ yẹn sílẹ̀, kí lèèyàn fẹ́ sọ. So òwú akẹsẹ ńlá pa àwọn kinní sí lára tá a fi ráyè nu ẹ̀jẹ̀ wọn dáadáa. Tẹ́jẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta bá parapọ̀ tán òòṣà ni wọ́n o. Tí ẹ̀jẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta bá parapọ̀ tán òòṣà ni wọ́n. Tọ́lọ̀ wa sí ta bá rí eléyìí tó lẹ́jẹ̀ dáadáa tá a rí gbè sínú ibì kan látò mọ̀ pé òòṣà ni wọ́n, tí ìsara òwú akẹsẹ tí mo sọ tá a rí gbè papọ̀ sínú ibì kan. Àwa wá ọ̀gá àbílẹ̀. Ọ̀gá àbílẹ̀ ni mo pè é o. Àkọ́kọ́ lọ wá egbò òwú akẹsẹ tó bá gùn dáadáa, tó gùn tó bí ìka àárín. À lọ wá. Ṣé ẹ rí àwọn ẹ̀jẹ̀ tá a gbè yìí, a máa rọ́ sí ọ̀gá yẹn lẹ́nu. Tá a bá ti wá rọ́ sí lẹ́nu, á la inú ọ̀gá yẹn, á rọ́ sí lẹ́nu. Tó bá sì jẹ́ pé òwú akẹsẹ náà la lò, á kì í bọ̀ lẹ́nu. Á wá mú igi egbò akẹsẹ tá a wá yìí, á tì bọ̀ láti ọ̀nà ọ̀fun tí ó dé ìdí. A máa kì í bọ̀ láti ọ̀nà ọ̀fun tó máa dé ìdí. Tó bá ti wá dédìí, á wá lọ wá ibi tán bá ti ń dá iná. Á fi nǹkan kan yí ìyẹn. Ẹ má pè mí o, ẹ WhatsApp mi ni. Ẹ deliver message ní WhatsApp, máa reply. Tó bá ti jẹ́ ẹni tó lè gbà tó lè lò ó. Torí àwọn èèyàn ń pè mí lọ́tùn lósì, àwọn nǹkan tó yẹ tó bá jí nǹkan èèyàn lọ kìnìkan ni mo sì fẹ́ fi iṣẹ́ yìí sílẹ̀. Ó lágbára lóòótọ́, ẹ lè máa wò pé nǹkan tó kéré ni. Pé mo fi sílẹ̀ kò ní mí nìṣe mi, torí pé bí bá fẹ́ báyàn ṣe iye tí màá bá gbà máa gbà, kò dín iye tí màá gbà kù. Kò dín iye tí màá gbà, kò dín kù ní ti tèmi. Tí èèyàn bá sì gbéṣẹ́ fún mi, tí n bá tó rí sọ pé iṣẹ́ tí òun rí rèé, tó yẹ kó bá tó rí tí mo fi sílẹ̀ pé iṣẹ́ tí ó fẹ́ kí n bóun ṣe rèé, nǹkan èmi ó sọ fún ti tèmi ni pé kémi ti rí outcome ṣẹ́. Ó lè mọ́ jóun, mo lè mọ́ ṣe òun nìkan kí n tó fún àwọn míì gbélẹ́gbẹ̀ẹ́, kémi sá ti rí outcome ni. Nígbà bá sì tó ra outcome náà tó pè mí náà ni iṣẹ́ tó dúró. Kọ́lọ́run Elédùmarè kó dákun kó ṣàánú fún wa, kó mọ̀ gbọ́wọ́ wa ṣiṣẹ́. So kinní tá a bá ti fi kinní yẹn dì í, á wà wá bí tán ti ń dá iná tó ṣe dáadáa, á lọ bò mọ́bẹ̀. Ká tó bò mọ́bẹ̀, àṣẹ kinní, àṣẹ irú alágẹmọ yìí
á gé. Tá a bá ti gé ọkàn aláǹgbá, ọkàn ọlọ́yún bẹ̀rẹ̀, ọkàn mùjẹ̀mùjẹ̀ á lọ pẹ̀lú atare kan, ẹyọ atare kan á fi sín gbẹrẹ sí ibi. Tá a bá ti sin sẹ́rí kí ní tá a lọ bò mọ́lẹ̀ ìjọ kẹta péré náà láyọ̀, á jẹ́ kó jìnnà síná dáadáa o, níbi tá a sì bò á tún fi nǹkan bò ó. So ìjọ kẹta tá a bá ti lọ yọ igi inú ẹ̀yẹ là á fàyọ, ó tán. Igi nìkan náà ni, kò sí nǹkan míì mọ́, ńlẹ́ fàyọ. Ọmọ ìyá mi iná ni tí ò mójú ẹni tó dáa o. Iná ni tí iṣẹ́ tí mo fi sílẹ̀ lónìí ibi tí mo rìn dé, iṣẹ́ yẹn tó tẹ̀ mí lọ́wọ́ níṣẹ́ tí mo fi sílẹ̀ lónìí. Anyway, mo fi pamọ́ ni ná, mo fi pamọ́ ni. Ẹni tí ó bá béèrè lórí ẹ̀, ẹ dákun, èmi ò fẹ́ kéèyàn tó máa tún ẹjọ́ rò fún mi o, kì í ṣe ti gbéraga o. N tẹ́ fẹ́ béèrè iṣẹ́ báyìí tó fi sílẹ̀ ọmọ Gẹ̀ẹ́sì, kí ni nǹkan tá a fi lé? Orúkọ mi rèé, iṣẹ́ báyìí ni mò ń ṣe, iṣẹ́ yìí wúlò fún àwọn wòlíì, ẹni tó ń dálejò ló ń sá, ó wúlò fún wọn. Ìfẹ́ kọ́ ọmọ 16 years, ọmọ 7, ọmọ 20 years, ìfẹ́ kó bá mi sọ̀rọ̀ lórí ẹ̀, ẹ dákun o, kì í ṣe ti gbéraga o. Ìfẹ́ kí ọmọ 20 years, even ọmọ 25 years, ìfẹ́ kó bá mi sọ̀rọ̀ lórí ẹ̀, ẹ dákun, kì í ṣe ti gbéraga o. Títorí pé bákan náà là ṣe máa ń sùn, àlá tá a máa ń lá ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ẹ má bínú, kì í ṣe ti gbéraga, kì í sì ṣe ti yọra ẹni lójú. Eléyìí tó jù bẹ́ẹ̀ lọ wà lọ́wọ́ ọmọ ọdún 15, ṣùgbọ́n nǹkan téèyàn bá ní máa ń jọyàn lójú. So ti tèmi ó wà káàkiri náà ni o, ṣùgbọ́n ti tèmi tí mo ní ìdánilójú lórí ẹ̀, ó jọ mí lójú bàjẹ́bàjẹ́. Ṣé ẹ rí níjọ́ tí wọ́n ní ọ̀pá tẹ́rẹ́ ẹ̀yìn àmù, ọjọ́ tọ́rọ̀ bá dùn ni lèèyàn máa ń yọ. Mo fẹ́ kẹ́ tó mọ kíní kan pé nǹkan dùn bàjẹ́ o, ṣùgbọ́n ó ṣòro láti tún ṣe. Ó ṣòro láti tún ṣe. Tẹ́ ẹ bá fẹ́ lò ní lílò rẹ̀, ẹ̀ ń bi mí pé lílò rẹ̀, ok, kò sí wàhálà. Ṣé ẹ rí igi pákò ni o. Níjọ́ tẹ́ ẹ bá ti fẹ́ lò, tẹ́ ẹ bá ti mú, tó bá jẹ́ pé ẹ fẹ́ fi ṣàdúrà ní, oyin lẹ́ fi kàn. Lẹ́jẹ̀ lẹ́nu nígbà tẹ́ ẹ bá rún pákò, ẹ jẹ́ lẹ́nu, tẹ́ fi gbo ẹnu. Tẹ́ ẹ bá ti fi gbo ẹnu, kò jù bẹ́ẹ̀ lọ o. Tóbìnrin bá ń kọjá lọ, tẹ́ ẹ bá ní kó wọlé pé ẹ fẹ́ bá sùn, ẹ dò. Ọlọ́run ó ṣàánú fún wa, àdúrà wa ó gbà. Iṣẹ́ yìí mo fi sílẹ̀ ní tìtorí àwọn tí wọ́n ń béèrè fún. Torí dáadáa mo ṣe fi sílẹ̀, kò ń ṣe tìtorí àwọn tí ó fi ṣèkà o. Ìdí nìyí, gbogbo ẹni tó bá wá fẹ́ béèrè díẹ̀, ẹni tó bá ti wá lè sọ pé kí wọ́n ṣeun sì bá sì bo nínú ọ̀rọ̀ ẹ̀ fún mi, tó bá lè ti lè sọ bẹ́ẹ̀ pé kán ṣeun sì bá sì bo tó ń bá lò lọ́nà àìtọ́, kó mẹ́sẹ̀jì mi, kò sí wàhálà, kò sí ní tá a mú wá, kò sí ní tá a mú rè. Èmi náà gbà á lọ́wọ́ àwọn èèyàn ni, so kò sí nǹkan tó burú nù kí n fi sílẹ̀. Bó ṣe jẹ́ nù o, ó wúlò púpọ̀ fún àwọn ọdẹ máa ń sọ pé kò ní dáa fún ọlọ́dẹ tó ní oògùn arẹmọ tí ò lóògùn apọmọ. Kò ní dáa fún ọlọ́dẹ tó lóògùn arẹmọ tí ò lóògùn apọmọ, torí pé ẹni tí ó béèrè fún yóò béèrè. Nǹkan kan ṣẹlẹ̀ ní Òṣogbo yìí ni nígbà yẹn, ọ̀rọ̀ tí mo sọ tó bí ọdún 9. Yẹ́ ló fi fa àwọn ọlọ́pàá aláṣọ tí wọ́n máa ń dá àwọn mọ́tò dúró yẹn ni. Ọlọ́kadà yẹn ni olóyè àwèrè ìṣẹ́jú 5, ó bọ́ra sí òò, kì í ṣe pé ti kíní. Kọ́lọ́run kó ṣàánú fún wa, Ọlọ́run ní jẹ́ á ṣìrìn. Ọmọ Gẹ̀ẹ́sì Herbal and Cosmetics Production, ilé ìta tó mú wá lónìí nù, tí a fẹ́ kí àjìjọ gbéyẹ̀wò. Ẹ̀yin tẹ́ bá wá nírú ilé tó tún jẹ mọ́, ẹ drop ẹ̀ lábẹ́ comment, àjọ ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ náà ni. Ẹ fi sílẹ̀ ní abẹ́ comment. Mo máa ń sọ pé orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa, òun náà ni pé kẹ́ ẹ like, kẹ́ ẹ subscribe sí YouTube channel wa, Ọmọ Gẹ̀ẹ́sì TV. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní page wa ní Facebook. Àwa náà la ní Tewétegbò ní ìwòsàn Herbal Center. Ẹ bá wa follow àwọn page wa, ẹ bá wa follow wọn. Orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa nìyẹn. Mo dúpẹ́ o, Ọmọ Gẹ̀ẹ́sì Fans Club pátápátá, mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin
alátìlẹyìn Ọlọ́run ọba ní alátìlẹyìn àkọ́kọ́ tó ń ti ọmọ Gíẹ̀sí lẹ́yìn tí ò jẹ́ ká ṣẹ̀ṣẹ̀ gbé láti àìmọye ọdún tá a ti wà ní orí kínní. Ọlọ́run kò sì ní padà lẹ́yìn gbogbo wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹyìn wa náà, ẹ̀yin ọmọ Gíẹ̀sí fans club tó jẹ́ pé kódà bí nǹkan bá ṣe ń lọ tẹ́ bá fẹ́ fi iṣẹ́ mi ilẹ̀ wọn ni ẹ má fi eléyìí lẹ̀, eléyìí báyìí ni kẹ́ ẹ ṣe ṣe, eléyìí báyìí ni kẹ́ ẹ ṣe ṣe. Mo dúpẹ́ o, mo dúpẹ́, mo mọ̀ lóore o, lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run Elédùmarè yóò jẹ́ ká pẹ́ fúnra wa. Ọmọ Gíẹ̀sí fans club, àsìkò kíní wa ó ti ń tó bọ̀ díẹ̀. Ọlọ́run yóò sọ wa jùgbà náà lọ. Mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ onílé, mo dúpẹ́ lọ́wọ́ àlejò. 08061408254 ni nọ́mbà ni WhatsApp nọ́mbà wa. 07083975513 WhatsApp nọ́mbà wa náà ni. Kò sí lè tẹ́lẹ̀ fi bá wa sọ̀rọ̀ ní inú àwọn nọ́mbà yìí. Ẹ bá báyìí pé mo sọ pé Airtel wa ibi tá a wà ó ń ṣe bákan ó ń kọ insert sí nígbà tá a bá dé gbòòrò a lọ mọ ìyànjú ẹ̀. Mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ onílé, mo dúpẹ́ lọ́wọ́ àlejò. Ọmọ Gíẹ̀sí Herbal and Cosmetics Production, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé púpọ̀.